níjọ́ tí bàbá ìmáàmù ti lanu wọn sọ pé ẹ má bínú bàbá n lè sọ́pọ́ọ̀tì yín kí n fa àwọn 22 tí ń tò lẹ́yìn mi kírun lẹ̀, ìjọ́ náà ni ìmáàmù ti dáràn. ìjọ́ náà ni wọ́n ṣe kí ni Dr. Yunus ti dáràn. ọ̀rọ̀ nípa Ògbómọ̀ṣọ́, mo rí fídíò kan tí bàbá wa Àjàmbàdàn tí wọ́n ń lo ìkànnì kan tí wọ́n ń pè ní Àtìbà. fídíò yìí àwọn tó bá lọ́gbọ́n, tó bá lóye, tó bá wo fídíò tí bàbá yìí ṣe, wọ́n mọ̀ wípé wọn ò lọ wájú, wọn ò sì lẹ́yìn, wọ́n dúró láàrin méjì. ní ọjọ́ kìíní àná, nígbà tí ọ̀rọ̀ Imam Ògbómọ̀ṣọ́ kó tó di pé ó di nǹkan tó di pé à ń sọ́ra lọ́wọ́ sọ́ra lẹ́sẹ̀ yìí, èmi gẹ́gẹ́ bí ẹnìkan n ṣègbè lẹ́yìn Dr. Yunus Toliat Ayélára. ẹni tó bá ń bá mi bọ̀ láti ilẹ̀, mi ò ṣègbè lẹ́yìn wọn. àmọ́ nígbà tó dé àárín kan, nínú tí mo kọ́kọ́ sọ gan nígbà yẹn ni pé bàbá wa Imam Ògbómọ̀ṣọ́, ẹ kó kù, ẹ kó tán. kí ló dé ni pé tí èèyàn bá wà rúpò báyìí, tó bá jẹ́ pé bóyá fẹ́ máa mú gbọ́nmi sí omi òtó lọ́wọ́, ó láwọn nǹkan téèyàn máa ń rìn akégbàjarè nígbà náà. lélẹ̀ tí mo sì ṣàkíyèsí pé bàbá yìí rìn nígbà náà, aláwọn kan wà pé lọ bá lóru, tẹ́ lọ bá lọ́sàn, tẹ́ lọ bá ní àṣálẹ́. nítorí dá mi lójú pé bàbá yìí ṣe bẹ́ẹ̀ nígbà náà pẹ̀lú àwọn nǹkan kan tí mo rí. torí pé kọ̀pẹ́ sígbà yẹn ni àwọn èèyàn gbé àwòrán kan jáde níbi tí Dr. Yunus Toliat Ayélára tí wọ́n jẹ́ Imam Ògbómọ̀ṣọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí, tí wọ́n ti lọ kúnlẹ̀ fún bàbá wa ọba Ṣọ̀ún. kódà àwọn kan níbi tí wọ́n gbé fọ́tò jáde, wọ́n gbé jáde nígbè yẹ̀yẹ́ nígbà náà, wọ́n gbé sọ́tàn bí ọ̀tàn àti òjò báyìí náà lọ. bàbá wa Àjàmbàdàn, ọ̀rọ̀ ìmọ̀ ǹdọ́gbọ́n kẹ́lẹ́ bá dìyàn kan múnú ọ̀rọ̀ yìí ni o. ọ̀rọ̀ ilé ayé, mo fẹ́ kẹ́ ẹ dìyàn kan múnú ọ̀rọ̀ ilé ayé, pàápàá jùlọ gbogbo ilé ayé ni o, lọ́tùn lósì lọ́lọ́run dálé ayé. kódà ní tó jẹ mọ́ ojú ọ̀nà tá à ń tọ̀, lọ́tùn lósì ni. bẹ́ẹ̀ bá lè dúró lọ́tùn, ẹ sì lè dúró lósì. kò ṣeé ṣe kéèyàn dúró láàrin ọ̀nà. gbogbo ẹni bá dúró láàrin ọ̀nà bí ọkọ̀ ń gbà bí ẹ̀rọ alùpùpù, yóò fẹ̀mí ẹ̀ ṣòfò. tọ́rọ̀ bá wá ń ṣẹlẹ̀, èèyàn ò dúró láàrin méjì, ibì kan lèyàn ó dúró sí. ṣùgbọ́n gbogbo bí èèyàn bá fẹ́ dúró lósì lórí ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́, mo fọlọ́run bá búra, kọ́kọ́ jọ̀wọ́ kọ́ wádìí kúlẹ̀kúlẹ̀, kọ́ wádìí lọ́tùn lósì, kọ́ wá wò dáadáa kó tó mọ ibi tí ó dúró sí. nígbà tá a wọ̀ tún tá a wò sí, mo fi dúró níbi mo dúró sí, mo dúró lọ́dọ̀ bàbá Imam. àwọn kan ní bóyá mo ti gbowó iṣẹ́, àwọn kan ní mo ti gbowó. mo fi Ọlọ́run bá tó ní ẹ̀mí mi búra, Imam ò pè mí jókòó rí pé àbí kọ́ mi lórí fún rí pé ojú ọmọ Yorùbá, mo fẹ́ kẹ́ ẹ máa bá ń bú àwọn èèyàn, mo fẹ́ kẹ́ ẹ máa bá ń ṣègbè lẹ́yìn mi, ẹ máa sọ̀rọ̀ kọ́ máa gbè mí. ẹnìkan ò sì pè mí rí pé ẹ máa bá gbégbé wọn mùga. kí ló dé? ẹ má jìyà fòdòdó sábẹ́ ahọ́n sọ. bàbá Àjàmbàdàn yẹn kọ́ mọ báyé mo ti ń yà lọ bòmíì o, mi ò sọ pé ń tẹ́ ẹ sí ọ̀dà o. bẹ́ẹ̀ ṣe dúró láàrin méjì, wọn dà pọ̀ gẹ́gẹ́ bí orúkọ yín àti bẹ́ẹ̀ ṣe kàǹkà yín, Ọlọ́run ní jẹ́ wálẹ̀. ṣé wá rí ẹ sọ àwọn ọ̀rọ̀ kan tí mo fẹ́ mọ́wọ́ bà, tí mo fẹ́ fẹnu bà. nínú ẹ̀ tẹ́ sọ ni pé inú tí ń da mùsùlùmí ilẹ̀ Yorùbá láàmú, àní adarí, kò sí rọ́ńbẹ́, kò sí rọ́ńbẹ́. tó bá ipá aládarí, tó jẹ́ adarí tó yẹ pé ìdarí wà fún, ẹ jẹ́ má pẹ̀lẹ́ wa. ẹ rántí ọ̀rọ̀ bàbá Imam Ọ̀fà nígbà tí wọ́n náà tó lé lójú ẹ̀ tán. bọ́rántí Sheikh Farouk, wọ́n lọ sí ìlú Ọ̀fà, wọ́n ṣe wáàsí kan gbà náà, wáàsí tó le gan, tó dìjà tó le gan. Sheikh Farouk ti lọ tán tí wàhálà fẹ́ ṣẹlẹ̀. bàbá wa oníwàásí àgbáyé Sheikh Abdulrahim Àbàtà, kọ́lọ́n tó bá fẹ́ sáré wọn, kó bá tàn mọ́lẹ̀ sí sáré wọn, kó túbọ̀ wá tàn mọ́lẹ̀ sí sáré wọn, tó wà àwọn àgbà dáadáa bàbá yìí, àwọn àgbẹ̀ ẹ̀sìn nígbà tí àṣẹ ìdarí ń bẹnu o. bàbá Sheikh Abdulrahim Àbàtà, mo wo wáàsí wọn gbà náà, ìgbà yẹn mo wà ní ilé ẹ̀kọ́ gíga. bàbá yìí sọ ń gbẹ nígbà náà pé ó ń gbọ́dọ̀ tó gbọ́ nǹkan kan mọ́ lọ́tún àti lósì. mo fọlọ́ bàbúrẹ́ lọ́wọ́ gbà náà nígbà tí bàbá wa Sheikh Abdulrahim Àbàtà oníwàásí àgbáyé tí wọ́n sọ̀rọ̀ tán gbà náà. ìgbà yẹn àwọn bàbá mi wọ́n láṣẹ ìdarí gbà náà sábẹ̀. lẹ́yìn ìgbà náà
ọ̀fọ̀ọ̀fù náà gbá mọ́ ní ọ̀fà ńgbà náà pé à ń búra wa ṣe kankan lẹ́yìn ìgbà yẹn lọ̀rọ̀ yẹn parí ńgbà yẹn. ẹni wọn ò lè fẹ́ jẹ oyè nínú ìṣẹ̀ṣe tó jẹ́ olórí ìṣẹ̀ṣe ọba ò ní mọ̀ ọba máa mọ̀ tí wọ́n bá fẹ́ jẹ àwíṣe awo ọba ní máa fi àwíṣe awo jẹ. ṣùgbọ́n àwọn aláwo ni wọ́n ó ti mọ ẹni tí wọ́n fẹ́ lò láàrin wọn kò ní sí pé ọbọ̀ bá wọn tọwọ́ bọ̀ wọ́n ó ti mọ ẹni tí wọ́n yàn tí wọ́n bá ti mú ọmọ òye pé ń ta fẹ́ lò rè o wọ́n wà mú wá síwájú ọba kọ́bọ ó lè bá wọn ṣàdúrà sí lásán sọ. èyí tí ìsábà wọ́pọ̀ pàmò wájú ọba ni àwọn olórí àwọn ọmọlẹ́yìn Jésù níjẹ́ lẹ́gbẹ́ pé àjọ kan ni wọ́n fẹ́ yan adarí nílùú kan tí wọ́n sọ pé ọba ń bá wọn dá sí lè gbọ́ láyé torí pé wọ́n láṣẹ ìdarí. nǹkan wá jẹ́ kí ti mùsùlùmí ó jẹ́ pé ọba ní mọ́ yan ìmáàmù ni pé nígbà tí Islam ó jókòó tẹ́sí Islam ó jókòó ńlẹ̀ Yorùbá ààfin ló gbà wọlé ọba ní mọ́ yan ìmáàmù tó tọ́kọ̀ ṣòro ń bẹ̀ ọba ní mọ́ yan ìmáàmù. gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé bàbá wa Dr. Yunus Toliat Ayélára ọba lẹ́yìn wọn bàbá Jagungbadé kọ́lọ́run ọba kọ́ba àfọ̀rún kẹ́ wọn ọba Ṣọ̀ún tàná àwọn ní yan Dr. Yunus Toliat Ayélára ní yan wọn gẹ́gẹ́ bí ìmáàmù Ògbómọ̀ṣọ́. kì í sì ṣe pé bàbá yìí lọ mú wọn pé lágbájá ẹ lọ mú lágbájá wá kọ́ máa bọ̀ sí bàbá gan dá àwọn tẹ́lẹ̀ ṣèbò ní àlàkalẹ̀ ọlálàkalẹ̀ ọláwọn ìlànà tí bàbá yìí làkàn tí bàbá ọba ọgbọ́n bíi Ajagungbadé tàná Ṣọ̀ún tàná tí wọ́n làkalẹ̀ pé ẹ̀ń tẹ́ ẹ̀ bá mú tí ó wà jẹ ìmáàmù ó gbọ́dọ̀ ṣe báyìí ó gbọ́dọ̀ nímọ̀ lágbáwá dáadáa kì í wá sí pé nímọ̀ lágbáwá lásán ó gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ nípa ìmọ̀ ẹ̀kọ́ ìwé ó gbọ́dọ̀ nímọ̀ western education. nígbà tí wọ́n wò lọ wò bọ̀ ẹ̀yin náà lè lọ bá bàbá yìí lè lọ bá wọn ní Abẹ́òkúta tí wọ́n wà. só ṣe é ṣe sọ̀rọ̀ ọ̀run ẹni tó gba àmì ìràwọ̀ mẹ́ta lẹ́nu iṣẹ́ ẹ̀ṣọ́ aláàbò tó wà Civil Defence Corps tó ti gba àmì ìràwọ̀ mẹ́ta ń bẹ̀ kọ́ wá sọ pé òun ò fi iṣẹ́ ńlẹ̀ torí oyè ìmáàmù táwọn kírun fáwọn èèyàn. tó bá mọ̀ pé bóyá òun ó kó wàhálà tó bá ń wájú lọ́nà ó ṣeé ṣe kí bàbá Dr. Yunus Toliat Ayélára kan yarí pé àwọn ọ̀jẹ̀ máàmù yẹn délẹ̀. wọ́n yarí ńgbà náà dáadáa àwọn èèyàn náà ní ọ̀rọ̀ bí tẹ́ ti mọ̀ pé wàhálà wà ń bẹ ni pé gbogbo àwọn tí wọ́n wá ń takò wọn lónìí pé kò rí báyìí gbogbo wọn náà wà lẹ́yìn Dr. Yunus tẹ́lẹ̀. kódà yín fi wá sí kan ibi tí bàbá ẹ̀rọ wá sí kí mo fẹ́ tí ń fi hàn sáré hàn kékeré nìsín báyìí ta ló jókòó yìí. ìwọ àfáà tó ń ṣe sìná ìwọ ló ń dà wá láàmú ìwọ àfáà tó ń mutí ìwọ ló ń dà wá láàmú ìwọ àfáà tó ń mugbó ìwọ ló ń dà wá láàmú ìwọ àfáà tó ń gbẹbọ ìwọ ló ń dà wá láàmú. ta ló jókòó yìí gbogbo ọ náà ni ẹjọ́ ṣètò bí wọ́n ṣe yan ìmáàmù tí máa ń gbà mọ́mù fẹ́ẹ́ yàwó gbogbo ọ náà lọ́bẹ̀ bí máàmù ṣe fún ọmọ wọn lọ́bẹ̀ bí wọ́n sì náwó kan wọn lọ́bẹ̀ gẹ́gẹ́ bí ọmọ ìlú wọn gẹ́gẹ́ bí ọmọ ilé Ayélára nígbà náà. bàbá wa Jàmbàdàn ojú òní tì yín àwọn olè rọba fún o ẹni ọba ìlú rẹ̀ ọba jẹ́ nǹkan kan lójú ẹ̀ ní mọ́ ọba ìlú bòmíìfín. ṣé wàá rí bàbá Jagungbadé nígbà tí ó láwọn ìlànà wọn lọ ṣèdánwò fún wọn Dr. Yunus Toliat Ayélára àwọn ní wọn gba pò kínní ẹni tí wọn wá gbé wá nísìn tí wọn wá fẹ́ fi takò wọn yìí òun lọ gba pò tó kẹ́yìn lára tí sì ń dórílẹ̀-èdè rúnù ẹni tí ò ní mọ̀ nípa ọ̀gbìn ẹni tó ṣe ètò ọ̀tọ̀ kẹ́kọ̀ọ́ bí wọ́n ṣe máa kawó bí wọ́n ṣe máa ṣètò owó tẹ́ lọ fi síbi ètò ọ̀gbìn ẹ dákun ìṣòwò ni ó mú jáde kì í sọ̀rọ̀ èébú nígbà tí wọ́n ṣètò gbogbo ètò ìtàn oríṣiríṣi ọ̀rọ̀ ló ti lọ kí á ló dé kí ló le tó bẹ́ẹ̀ ẹ sì mọ̀ jẹ́ ń tàn yín ìjọ fi jẹ́ pé ọba ní mọ̀yàn náà múnú inú ààfin ní Islam gbà wọlé Yorùbá lọ́jọ́ orí ìdíjókòó dá ló fi jẹ́ pé gbogbo àyè tẹ́ bá ti dé nílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ bá ti ń wo ààfin lọ́ọ̀kan báyìí ẹ máa wo mọ́sáàsì ìlú ẹ máa wo lọ́ọ̀kan san rẹ̀ báyìí ni
ẹ lọ wo gbogbo ìlú tí mo tó wà nílẹ̀ Yorùbá pátápátá gbogbo ìlú tó wà nílẹ̀ Yorùbá pátápátá ẹ bá ti ń wo ààfin lọ́ọ̀kan ẹ máa wo mọ́sáàsì ìlú ọ̀kan báyìí ni ẹ máa wo mọ́sáàsì ọ̀kan báyìí torí pé wọ́n gbà pé torí ààfin ni kíní gbà wọlé Islam gbà wọlé Yorùbá ó jẹ́ kó pa ọba ní fi wọ́n jẹ ìdí tá a fi tí ní ìmọ̀ òye mọ̀ mò fi dá dúró nù o ọba ló wá fi Dr. Yunus náà jẹ nígbà tí wọ́n fi hàn gbogbo tó yẹ wọ́n ṣe ní ẹ̀sẹ̀ ó ṣe wá jẹ́ pé gbogbo aláṣiṣẹ́ tó àti mọ́tò ṣẹlẹ̀ Dr. Yunus pariwo ta pé à nígbà tí bàbá ń nu ọba èèyàn 23 ni mùsùlùmí jẹ́ 22 Christian jẹ́ yọkan Yorùbá sì bọ̀ wọ́n ní olóòótọ́ ìlú òun lò síkà ìlú gbogbo ẹtí bá ti mọ́ sòdodo láyé tí èlé ìfurusáré aránsọ yóò lọ́ta tó pọ̀ ṣùgbọ́n elédùn àtọ̀dá yóò mọ̀ kó yọ látàrí òótọ́ tí ń bẹ nú òótọ́ ẹnu rẹ̀. níjọ́ tí bàbá ìmáàmù ti lanu wọn sọ pé ẹ má bínú bàbá n lè sọ́pọ́ọ̀tì yín kí n fa àwọn 22 tí ń tò lẹ́yìn mi kírun lẹ̀ ìjọ náà ni ìmáàmù ti dáràn ìjọ náà ni wọ́n ti kíni Dr. Yunus ti dáràn nígbà tó wọ́n á débẹ̀ tán tọ́lọ́ ń kára kí wọ́n ó débẹ̀ Dr. Yunus wọn ò mú wọn lọ́tà wọ́n tó ń ṣàdúrà fún débi pé àwọn tí ọ̀tẹ̀ lọ́rùn bí wọ́n ṣe dé àyè tí wọ́n ṣe dọba wọ́n tó ń kùn sí Dr. Yunus wùrù pé kí ni ṣe bàbá ìmáàmù ṣe fẹ́ mọ̀ gbàbọ̀dé fún wa ni. ẹ wo gbogbo oríṣiríṣi fọ́nrán tá a rí ẹ wo tí ọkùnrin ṣùgbé bàbá ṣùgbé ẹ wo tí wọ́n gbé jáde wọ́n ní àdéhùn tí bàbá ṣe pẹ̀lú àwọn kábíyèsí pẹ̀lú àwọn kẹ́mí kankan gbogbo alágbọ̀ òun rèé. ọba lọ́ba ní kàtúntì rojọ́ jáde bẹ́ẹ̀ ni o ọba tí rojọ́ jáde tàbájọ àdéhùn lábájá àjọ tẹ̀ládéhùn ni kò ní rí báyìí o àìtẹ̀ládéhùn náà ni mo jẹ́ kí bàbá lọ́ba ní kàkọ́ ya nǹkan mìíràn yín lọ́wọ́ o àdéhùn wa nígbà náà ni pé tẹ ẹ bá ti gorí àpèrè gbogbo tó bá ṣe tó ń dààmú wa lÓgbómọ̀ṣọ́ lẹ́yìn ẹ̀jú rẹ o ńlá wa fi ṣe sùúrù gbogbo táìmù yẹn o a fẹ́ jáde kì í sípà fẹ́ jáde o a yọlé o kì í sípà sásẹ́yìn o ṣùgbọ́n torí pé kílò wọn gba dàlú mọ́ lórí kí wọ́n wà pé wọ́n dàlú mọ́ kábíyèsí lórí kí wọ́n bá jẹ́ bànújẹ́ ọkàn fún yín pé ẹ sọ fún wa pé ẹni sùúrù ẹ̀rí ń bẹ lórí gbogbo nǹkan tí mo sọ yìí pé ká lọ ṣe sùúrù ká lọ àti ọmọ sáàmì sùúrù kí kábíyèsí ọmọ ti gbòpá yẹn tí kó kábíyèsí bá ti dé bẹ̀rẹ̀ láti bàbá rẹ̀ àgò wọn lè jẹ́rìí sọ́dọ̀ tí mo sọ yìí táwọn gánà ti fún wa sùúrù pé tí kábíyèsí bá ti dé wọ́n yẹn dùgbò tó wà lẹ́yìn a ní sùúrù kábíyèsí dé ìgbà tí ó tún yá ó tún bẹ̀rẹ̀ sí mọ ẹbẹ̀ wáyé lóde ní sùúrù kí bá kábíyèsí fi gbọ̀pá kábíyèsí gbọ̀pá tán àtúwọn afẹ́ mọ̀ ẹ̀ ti sọ́dọ̀ àwọn ọlọ́pàá olórí burúkú wò nù kábíyèsí ó tún wá nílùú ó sún wá nílùú ẹ̀ ń sún wọ́n tún wá kàn gírí o kì í sáwọn náà sún wá kàn gírí mọ́ ẹ̀yìn lẹ̀ ń sún wá kàn gírí o lórí àṣẹ ń bẹ lẹ́nu yín o tẹ́ ẹ̀ bá tó àṣẹ pa fún wa ní kẹ́sẹ́ ká sọ́gun mọ́ pẹ́tọ́ àṣẹ ò ṣe é pa o táṣẹ ò bá ti ṣe é pa kẹ wá sọ pé ẹ mọ ṣe bẹ́ẹ̀ ṣe lérò pé yóò ṣe wá ṣe é ṣe tọ́ pẹ̀lú gan Ọlọ́run àwọn náà wà bẹ́ẹ̀ lọ́wọ́ bá kọ́ lọ́wọ́ bá kó kún wa lọ́wọ́ ká lè ṣe bó ṣe ká ṣe ṣe Assalamu alaikum warahmatullahi wabarakatuh. bàbá náà tó wá sọ pé ń bá ẹyẹ bí ẹni yọ jìgá ó ń re. ẹyẹ mùsùlùmí nìkan lè ń bú ọba ó dájú mo sọ pé ní ẹ tó wọ́n yẹ kẹ́ jókòó kẹjọ ẹni tó bá bú ọba bíi jìgá bẹ́ẹ̀ ló yẹ kí ṣe. gbogbo ayé mẹ́rin tí wọ́n bá wí. ó di méjì ẹlẹ́ẹ̀kẹta ohun tó ń rè níjọ́ tí wọ́n mú ìwé pé wọ́n yọ pé kí wọ́n lọ yọ ìmáàmù tí wọ́n mú wá fún yín ṣé o gbé ẹ̀ sí ọjọ́ gátì ọjọ́ gàdé sí ọ̀fẹ́sẹ̀ méjèèjì múlẹ̀ ká ní ẹgbẹ̀jọ ọkú ẹ̀ tí mo rè é dùn ọba lẹ́yìn ìmáàmù o ṣé wá rí nípa oyè tó sọ pé ìmáàmù ọlẹ́tọ̀ àti jẹ ìmáàmù ni máàmù olú ó kàn olóhùn ọ̀bẹ ẹ̀sán ṣe wàláì Dr. Yunus ọ̀sẹ̀ ọ̀tá bàbá wọn ò láwọn ọ̀bá bàbá ṣe ṣùgbọ́n àwọn tí wọ́n ti sásábẹ́ bàbá látàrí ti aburú tí wọ́n fẹ́ ṣe wọn ni wọn ò fààyè gbábẹ́ káti ẹ̀mọ́rọ̀ kó ń de pé ẹnìkan ṣàdéhùn àbí ẹ̀ṣàdéhùn kò sí tí ò lè ṣẹlẹ̀ tí yẹn bá ń wápò ṣùgbọ́n tí ogun kan bá ti rí bó ṣe rí yìí àgbà ní ọ̀fọ̀gbọ́n sí
àgbà ní ṣe kíni àgbà ní ọ̀fọ̀gbọ́n ṣe ọ̀rọ̀ yìí ọba ti di pé alàgbàtà ń dá sí yẹn wọ́n ń dá sí láti ìlú gan wọ́n ń dá sí láti ìlú wo ni ò tí ì fẹ́ bá sọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ tán. ẹ sì jẹ́ ń bèrè lọ́wọ́ yín ìlú wo ni wọ́n ti jẹ mọ́ọ̀mù ìlú tí ó ti di wàhálà. kò sílùú ẹ̀ńlẹ̀ Yorùbá tí wọ́n ti fẹ́ jẹ ìmọ̀ọ̀mù ìlú tí ó ti di wàhálà. ìlú wo ní ìsìn ọ̀rọ̀ mọ́ọ̀mù bẹ̀ wọ́n gbé wọn mọ́ kóòtù ẹ̀pẹ́ wọ́n fa wàhálà ń jò ní ìmísà wọ́n fa wàhálà kíníkan wọ́n fa kò sílùú ọ̀hún tí wọ́n ti jẹ ìmọ̀ọ̀mù ilẹ̀ Yorùbá tí wọn ò ní fi wàhálà jẹ. ẹjẹ́ àmọ́ ohun tí ẹ̀sẹ̀ lẹ́ ń pa àtọ̀yọ́ náà ní ìsìn kò sílùú tí wọ́n ti jẹ mọ́ọ̀mù tí ò ní sí wàhálà. ìlú wo náà ti jọba tí ó sì wàhálà. nígbà tó ti wá di pé ẹ wá ní pé ní ìsìn báyìí ní ìsìn káti àgbẹ̀ pé àwọn ẹbí ìmọ̀ọ̀mù wáyé de pé kì í sọ ọmọ ilé wa o kò sí wàhálà. wọ́n kọjú wá báyìí pé Dr. Yunus ṣe ọmọ ilé Ayélára ọ̀dà tó sì jẹ́ pé ń tó ṣẹlẹ̀ sí Dr. Yunus yìí ìwé ẹ̀ lọ ṣẹlẹ̀ sẹ́yìn náà tí wọ́n hàn sí Ògbómọ̀ṣọ́ ọ̀pamọ́ sí gbogbo ayé lórí Ògbómọ̀ṣọ́ ẹja bẹ̀rù Ọlọ́run ẹja bẹ̀rù Ọlọ́run kò sí nǹkan tó pamọ́ náà Ògbómọ̀ṣọ́ fáwọn èèyàn gbogbo ẹ̀ làwọn èèyàn ti rí tí nǹkan bá ṣẹlẹ̀ ń bẹ̀ lọ́la ní ìsìn nínú kó pọ̀nyàn lè àbí kọ́ yẹpẹrẹ èèyàn nǹkan ní ọ̀sẹ̀ lẹ̀ ń bẹ̀ ọ̀rọ̀ ìbúkọ́ ni tí ń bẹ ńlẹ̀ mọ́ fọlọ́n búra bí wọ́n ṣe sọ pé ìmọ̀ọ̀mù ìṣọmọ ilé àwọn tí wọ́n bá yún ní tó dáa jù ní pẹ́yà kì í sọmọ ilé yẹn dá ẹgbà kóòtù lọ yanjú ẹ̀ torí pé èmi náà kú nì wọ́n lè nílé ìṣọmọ ilé àwọn wọ́n sì gbé mi lọ kóòtù ilé ẹjọ́ sì bá yanjú ẹ̀ ẹ̀yin náà ẹgbà kóòtù lọ gbé lọ kóòtù ẹjọ́ pàdé ńbẹ̀ kàkà kí bàbá ó ṣe lé bàbá kí wọ́n bọ́ abẹ́ wọ́n jẹ́ kí wọ́n máa lo ààyè agbára hàn láti máa fi dojú ogun kọ ìmọ̀ọ̀mù. nígbà tí yáyí ìmọ̀ọ̀mù náà ti wá jẹ́ ti pé àwọn tó sì jẹ́ ẹni Ọlọ́run gbà fún nílùú jẹ́ pé Ọlọ́run kẹ́ wọ́n nílùú tó Ọlọ́run gbà fún torí kò sí bílù ṣe fẹ́ tóbi tó láyé àwọn kan wà nílùú jẹ́ pé Ọlọ́run gbà fún nílùú ilé wọn bá lọ báyọ̀ ọ̀nà ni táwọn tó lọ sí gbà fún nílùú tó náà Ọlọ́run gbà fún wọn láì pé àkíní ìyá kọ̀ọ̀dà bí ṣe ń lọ yìí a lè torí àwùjá ìbítọ́ tán lẹ́nu a sì lè torí bá fẹ́ sẹ́yìn ká mọ́ sòdodo ibi táwọn odò òsìrè wọ́n sì dúró bẹ́ẹ̀ ọ̀dà tó bá rí báyìí ìwọ náà gbà báyìí ìmọ̀ọ̀mù náà sì rò pé ọ̀nà tó fẹ́ gbà yìí ká ní mọ̀ọ́mù ọ̀ ká ní Dr. Yunus ká ní wọn lọ sí ilé ẹjọ́ bẹ́ẹ̀ ṣe ní gbà wọn lọ kóòtù ní ká ní wọn lọ kóòtù kílẹ̀ ìgbé ọ̀bàṣẹ́ lónìí bẹ́ẹ̀ ṣe yan ẹni tí wọ́n yàn ní mọ̀ọ́mù ààfin ká ní mọ̀ọ́mù ò tí ì lọ kóòtù ní ẹ mọ̀jẹ̀ ń tàn jẹ́ bí wọ́n ṣe yanjọ́ náà wọ́n ti yọ Dr. Yunus tọ́jà ìtàlẹ́ wọ́n ti yọ wọ́n ní mọ̀ọ́mù gbé ṣùgbọ́n tó wà ní mọ̀ọ́mù ẹni tó náà kàwé ni orí ẹ̀ pé ọlọ́pọlọ ọmọ tí ń ṣe kò gbọ́ba lọ kóòtù láti lè challenge ọba pọ́bọ̀ ọ̀jẹ́ nǹkan kan o wàláhì bàbá ẹ̀ mọ̀ọ́mù ò gbé ọba lọ ilé ẹjọ́ pé torí pọ́bọ̀ ọ̀jẹ́ nǹkan kan ṣùgbọ́n wọ́n gbé wọn lọ láti protect láti dáàbò bo ààyè ibi tí wọ́n wà láti dáàbò bo ọ́fíìsì wọn ni tí wọ́n bá lọ ilé ẹjọ́ ńgbà náà ìmọ̀ọ́mù àfitì yàn wọ́n kàn ra sọ pé yá mo ti yàn mọ́ọ̀mù mẹ́rẹ̀ lé kó ń bẹ ṣùgbọ́n ọ̀rọ̀ ilé ẹjọ́ tó wà ń bẹ̀ hàn kò jẹ́ kí bàbá náà lágbára sọ pé ẹ lé kó ń bẹ ìjọba nìkan ló lè ṣerú ẹ̀. ilé ẹjọ́ tí ìmọ̀ọ́mù wa lọ́ngbà náà lẹ wá lò nísìnyí pé kò lágbára láti yan sẹ́nitọ́ Hamzat Ayọ̀adé Adéṣeun gẹ́gẹ́ bí bàbá àṣàlẹ̀ àdìníyàn bàbá àdìníyàn Ògbómọ̀ṣọ́ nílùú Ògbómọ̀ṣọ́ báyìí ní ìsìn lẹ wá lọ ilé ẹjọ́ lẹ wá sọ pé ọyá ní ìsìn báyìí ẹjẹ́ àbẹ̀rù Ọlọ́run o bàbá Àjàmbàdàn lórí ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ ibi táwà dúró sí mo nígbàgbọ́ pé wàláhì òdodo ló mú adúró ń bẹ̀ o òdodo ló ṣe kí ni ló mú adúró ń bẹ̀ ẹgbọ́n tí yàrá gbàǹbà yìí tún sọ náà. mo fi àsìkò yìí náà mo fi tọrọ àforíjì lọ́wọ́ bàbá wa ìmáàmù Ògbómọ̀ṣọ́ mo fi àsìkò yìí náà mo fi tọrọ àforíjì lọ́wọ́ wọn àwọn pé mo ti sọ lẹ́ẹ̀kan pé nǹkan tí bí mo ṣe wà yìí mo ní mo rí so ìbẹ̀rù ìmì ìlẹ̀ bìrà ti fẹ́ nìsín ní fọ̀dì nígbà tọrọ mọ́mọ́ Ògbómọ̀ṣọ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ ẹ̀yìn mọ́mọ́ Ògbómọ̀ṣọ́ ni mo wà but afa kan tán pè ní sùbẹ́sùbẹ́ rẹ́kọ́ọ̀dì wọn gan wà lórí fóònù mi àwọn ni wọ́n pè ní sùbẹ́sùbẹ́ mo máa ń àwọn ni wọ́n pè mí nígbà yẹn mo dẹ̀ fọ́ọ̀lù
sọ́wọ́ wọn mo fọ́ọ̀lù sọ́wọ́ wọn torí gbogbo àtọ́ fi sọ̀rọ̀ yẹn wọ́n fi Kùránì búra wọ́n fi gbogbo nǹkan búra wọ́n ṣe gbogbo ẹ̀ mo dẹ̀ fọ́ọ̀lù sọ̀rọ̀ wọn tí mo fi àsìkò yìí náà tọrọ àforíjì lọ bàbá wa Ìmáàmù Ògbómọ̀ṣọ́ kọjọ torí Ọlọ́run kí wọ́n ṣe àforíjì fún mi kọjọ torí Ọlọ́run mo fi ànábà Muhammad sallallahu alaihi mo fi jẹ́ kan ṣoṣo Ọlọ́run mo fi bẹ̀ wọ́n mo fi jẹ́ kan ṣoṣo Ọlọ́run mo fi bẹ̀ wọ́n kọjọ torí Ọlọ́run kí wọ́n foríjì mi torí Ọlọ́run torí Ọlọ́run. ó ní ẹnìkan tẹ́ pé ṣùgbẹ́ṣùgbẹ́ ló pé òun tí ń fi gbogbo ẹ̀ búra ó lè ní first note wọn lọ́wọ́ sọ́yọ́ rí bẹ́ẹ̀ sọ́yọ́ rí bẹ́ẹ̀ bàbá iṣẹ́ ṣùgbẹ́ṣùgbẹ́ náà bàbá ìkan náà ló lead àwọn èèyàn lọ sí Èkìtì ẹ̀yọ̀ mọ́mù kí ni wọ́n fẹ́ gbà ń bẹ̀ ṣé ìdílé wọn ní ń jẹ mọ́mù. ń tẹ́ fi kí àwọn èèyàn bábẹ́ láti mọ dá wàhálà alẹ́ ń tẹ́ kẹ́ ẹ ṣe ni pé ọ̀dà kò sọmọ ilé yín àbí ebi tó ní kò sọmọ ilé lára kò sọmọ ilé yín rà ẹ gbé lọ ilé ẹjọ́ ẹ ṣe bẹ́ẹ̀ ẹ wá kí wọn bábẹ́. mo sì mọ tẹnu mọ́ kò sí bá ṣe perí ajá dandan ni ká perí kòkò tá a fi ṣe é kò sí bí yóò ṣe mọ dáko àwọn èèyàn yìí ibi tí wọ́n sá lọ mo fọlọ́ ọba búra ọba tó ní ẹ̀mí mo fi búra tí bàbá bá lé àwọn èèyàn ìbọ́ta ní ọ̀la òde òní yìí tí wọ́n bá lé àwọn èèyàn ìbọ́ta pé ẹ̀ńkọ́ rẹ̀ báàfin ẹ̀ńkọ́ dọ̀tí báàfin tí ìbá ti rí kankan bá wà ń bẹ́ o gẹ́gẹ́ bí bàbá ṣùgbẹ́ṣùgbẹ́ ṣe sọ pé àdéhùn wà láàrin àwọn. ọba lọ́ba ní kàtúntì rojọ́ jáde bẹ́ẹ̀ ni o ọba tí rojọ́ jáde tàbájọ àdéhùn lábájá àjọ tẹ̀ládéhùn ni kò ní rí báyìí o àìtẹ̀ládéhùn náà ni mo jẹ́ kí bàbá lọ́ba ní kàkọ́ ya nǹkan mìíràn yín lọ́wọ́ o àdéhùn wa nígbà náà ni pé tẹ́ ẹ bá ti gorí àpèrè gbogbo tó bá ṣe tó ń dààmú wa l'Ógbómọ̀ṣọ́ lẹ́yìn ẹ̀jú rẹ o ńlá wa fi ṣe sùúrù gbogbo táìmù yẹn o a fẹ́ jáde kì í sípà fẹ́ jáde o a yọlẹ̀ o kì í sípà sásẹ́yìn o ṣùgbọ́n torí pé kílò wọn gba dàrú mọ́ yín lórí kí wọ́n wà pé wọ́n dàlú mọ́ kábíyèsí lórí kí wọ́n bá jẹ́ bànújẹ́ ọkàn fún yín tẹ́ ẹ sọ fún wa pé ẹni sùúrù ẹ̀rí ń bẹ lórí gbogbo nǹkan tí mo sọ yìí pé ká lọ ṣe sùúrù ká lọ àti ọmọ sáàmì sùúrù kí kábíyèsí ọmọ ti bò pa yẹn tí kábíyèsí bá ti dé bẹ̀rẹ̀ láti bàbá rẹ̀ àgò wọn ò lè jẹ́rìí sọ́dọ̀ tí mo sọ yìí táwọn gan náà ti fún wa sùúrù pé tí kábíyèsí bá ti dé wọ́n yẹn dùgbò tó wà lẹ́yìn a ní sùúrù kábíyèsí dé ìgbà tí ó tún yá ó tún bẹ̀rẹ̀ sí mọ ẹbẹ̀ wáyé lórí ní sùúrù kí bá kábíyèsí fi pọ̀ pa kábíyèsí gbọ̀ pa tán àti wọn fẹ́ mọ̀ ti sọ́dọ̀ àwọn ọlọ́pàá olórí burúkú wo nù kábíyèsí ó tún wá nílùú o ó sún wá nílùú ẹ̀ ń sún wọ́n tún wá kàn gírí o. ìlú Ògbómọ̀ṣọ́ ní tó ti wà ńlẹ̀ yìí yóò máa tàn ìràwọ̀ máa tàn lọ báyìí ni yóò máa sáìn lọ ni kí bàbá ọkàn sọ pé yá ẹ mọ̀ lé wọn gan lágbájá kíkẹ́ kí wọ́n parí rẹ̀ ìgbẹ́gbọ́n kankan mọ́ ẹ̀jẹ̀ àyànjú ọ̀rẹ́ kí ni wọ́n gbà ọ̀tán ṣùgbọ́n tí ìbá yẹ pé bọ́yá nǹkan kan bá ti wà ńlẹ̀ náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ àkọ́yẹ́kọ́rọ̀ yóò le tó báyìí àmọ́ ya lójú Ògbómọ̀ṣọ́ lọ́jọ́ ti jẹ́ ìmáàmù tí ó pé wọ́n fàáfàá wọ́n ti yanjú ẹ̀ kódà ọba ló bá wọn parí ẹ̀ tó yá ẹ̀yìn ní kankan láàrin lọ́kọ́ wọ́n sì parí ẹ̀ mo rántí pé nígbà ìlú làǹbẹ̀ yẹn ọ̀rọ̀ mọ̀ọ́mù bẹ̀ wọ́n fàáfàá ńgbà náà wọ́n ti yanjú ẹ̀ kí wá ló dé. bàbá Àjàmbàdàn ìmáàmù ọ̀rọ̀ ọba fín o ní táwa lè jẹ́rìí sí ni ìmáàmù orí ọba fín o ìmáàmù ṣe kí ni ìmáàmù orí ọba fín nínú tí wọ́n fi àbùkù kan jù mọ́ ẹwà àbùkù tí wọ́n fi kan ìmáàmù láwọn èèyàn yẹn wọ́n sì wà ní ààfin inú ààfin ni bàbá yìí mọ̀ jókòó sí àti àwọn ọjọ́ náà sábẹ́ àná ààfin tẹ́yìn sọ pé ìmáàmù ó kù. wọ́n bá kú bẹ́ẹ̀ ló yẹlé ti tán nù ó yẹlé ti tán nù ó bá kú bẹ́ẹ̀. Àjàmbàdàn náà sì gbọ́ o nígbà wàá dọ̀rọ̀ oyè wa ní oyè èmi ò bú yóò ṣùgbọ́n gbogbo tá a bá sọ láyé pátá kárántí pé ẹsẹ̀ mẹ́fà á wọlé sùn Ọlọ́run sì bí alẹ́ rẹ̀ ń tá a gbé ilé ayé ṣe gbogbo ọ̀rọ̀ ká bá jẹ́ ìlóyè pátá kárántí pé bá a ṣe jẹ́rìí láyé òun ó tún bí alẹ́ ìlọ iwájú Ọlọ́run pé nítorí jẹ́rìí kí lórí tó fi jẹ́rìí òdodo wo ní bẹ́ńbẹ́ ẹnìkan ọ̀rá wa lórí ọ̀rọ̀ mọ́mọ́ pé à ń gbowó ẹnìkan ò pé àpérè àmọ́ fẹ́ yàn yín o ìlú lẹ́mọ̀ gbà lóṣù ẹ máa sọ̀rọ̀ mọ́mọ́ ẹ máa bú àwọn èèyàn lọ ẹ máa ṣe kinní kan lọ ní òdodo ló máa dúró sọ́dọ̀ Dr. Onítọ́jú àti Àìlára o a sì ní gbàgbọ́ pé pẹ̀lú ògo lọ́wọ́ as long as tá a bá sì wà lórí òdodo yìí Ọlọ́run máa kún wa lọ́wọ́ tó bá jẹ́ pé èmi lé ọmọ Yorùbá tó bá jẹ́ pé mi nìkan ló kù lórí ọ̀rọ̀ imam tá à ń sọ dáadáa tá à ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ imam lọ tó pé lórí òdodo làwà tó bá pé mi nìkan yà pé lórí òdodo yìí ni o tó bá pé mi nìkan lọ́sẹ̀kù walilahi alhamd àníyí ànígbò ẹ̀rù òsì ní bá wa mo sì ní bá ojú òní tí a gbogbo ẹ̀yin tẹ́ ń bá wa ṣe àdúrà fún bàbá imam ní
ìkọ̀kọ̀ pẹ̀lú ògo lọ́wọ́ Ọlọ́run tí ó hàn sáyé pẹ̀lú ògo lọ́wọ́ Ọlọ́run àdúrà tí yín náà gbà o àdúrà tí yín náà gbà o ọ̀rọ̀ yín ò ní dàrú o pẹ̀lú ògo lọ́wọ́ Ọlọ́run òdodo ni ó lékè irọ́ eléyìí ṣe ìbú o tó bá ipá àlàwà lórí òdodo tó bá ipẹ́ yìí ni ẹ̀jẹ̀ àjọ tẹ́wọ́ sọ́lọ́run ní kí mo mọ̀ nípa Ọlọ́run ní gbàdúrà alábòsí kò sì ní gbàdúrà onírọ́ àdúrà kan ni ó ti gbà kò jù báwọn ló gbé ọmọ Yorùbá mi ní sọ jù báyìí lọ ó dàbọ̀ ni.